Olùtọ́jú mi ni màá fọpẹ́ fún. Ní gbogbo ayé mi o, olùtọ́jú mi ni màá fọpẹ́ fún. Èmi ò lójú ẹkún, mi ò lẹ́kẹ̀ ẹṣẹ̀ o. Láyọ̀ láyọ̀ lèmi àtẹbí mi wà o. Olùtọ́jú mi ni màá fọpẹ́ fún. Ìgbéraga ìgbéra ṣánlẹ̀. Ìgbéraga ìgbéra ṣánlẹ̀. Ọ̀rẹ́, ṣe bí o ti mọ̀. Má torí pé lágbájá lówó èmi náà gbọ́dọ̀ lówó. Tàmẹ̀dù kọ́lé èmi náà gbọ́dọ̀ kọ́lé. Ibi Ọlọ́run bá tò ọ sí ní kó tó ara rẹ sí. Ibi Ọlọ́run bá tò ọ sí ní kó tó ara rẹ sí o. Ìgbéraga ìgbéra ṣánlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lágbàńlá ayé lórúkọ Jésù, ojú tẹ́ ń fi wò mí ò ní fọ́. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa dénúdénú, Ọlọ́run yóò nífẹ̀ẹ́ yín náà. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa okùn ipò Ọlọ́run. Kọ́lọ́run sìn ẹ́ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Advice mi sí ọ ni pé ṣe bí o ti mọ̀. Wọ́n ní ìnáwó lágbolé yín. Wọ́n lọ mú aṣọ olówó ńlá. Tó o bá rówó ra aṣọ olówó ńlá, lọ ra ohun tí agbára rẹ mọ̀. Tó o bá rówó ra aṣọ gan, èyí tó nínú lé ní gbé jáde kó wọ̀. Ohun tí ń dà wá láàmú nìyẹn. Ẹ gbọ́ òwe tí màmá mi máa ń pa ni. Ó ní oore ṣíṣe kọ́ ni máa ń gbé ní ṣubú. Oore ṣíṣe kì í sọ ní di onígbèsè. Oore ṣíṣe kì í sọ ní di ẹni ẹ̀yìn. Ṣùgbọ́n gbèsè ni máa ń gbé ní ṣubú. Ìdí ni pé bó o bá ṣe bó o ti mọ̀, ayé lè máa bu ọkàn máa gàn. Kí ló fẹ́ wọ́n bẹ́ẹ̀ ni? Kí ló kí wọn àti wọ́n ń wọ̀? Kí ló kí wọn àti wọ́n ń wọ̀? Kí ló kí wọn àti wọ́n ń fojú mọ́ ọ? Ṣé bí o ti mọ̀, bí gbèsè bá dé, o ò máa ní rẹ̀ nìkan nídìí ẹ̀. Bí ìdààmú bá dé, wọ́n ní bí ìdí bá bàjẹ́ tó nídìí ní ń dà. Bí ìdààmú yẹn bá dé, o ò máa ní rẹ̀ nìkan. O ò lè gba ilé 25,000 sefa or 30,000. Agbára rẹ ò ju ilé 5,000 lọ. Ó wà lọ gba ilé 25,000. Bí gbèsè bá dé, nítorí kí wọ́n lè rí ọ ní o. Torí kárí mi ni o. O rí pé o ti rìn àlè mọ̀. O ti torí pé ọ̀rẹ́ ra aṣọ, ìwọ náà gbọ́dọ̀ ra aṣọ. O wá lọ ra aṣọ ń gbèsè. O ra bàtà ń gbèsè. O wá lọ ọ̀dọ̀ télọ̀, o rẹ́ ń gbèsè. O lọ di irun orí ní gbèsè. Nítorí ta ni? Nítorí pé kí àwọn abínúkú rẹ kí wọ́n lè rí ọ kí wọ́n. Nígbà tí gbèsè bá dé, àwọn tó ò fẹ́ kí wọ́n rí ọ ní àwọn náà ni wọ́n padà máa gìn ọ́. Ìnáwó onínáwó tí wọ́n bá pè ọ sí, má ṣe àtójú ràn. Má torí àtànújẹ, má torí ohun tó jẹ kó mọ á fi ara rẹ ṣẹ̀ sí káàkiri. Ẹ̀sín ní ọ̀pọ̀lọpọ̀ ń fi ara rẹ̀ ṣe láì mọ̀. Ní pàtàkì lọ, ẹ̀yin obìnrin, ṣe bí o ti mọ̀. Ìwọ kẹ̀dẹ̀ ní iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ. O ò kúkú kọ́ṣẹ́ kan tẹ́lẹ̀. Jọ́ọ̀bù rẹ ló ń ṣe. Báyá inú alábàámuṣá ló ń fi ń jẹ, ló fi mọ̀. Domi Allah, domi ànábì ló ń fi ń jẹ, ló fi mọ̀. Má rìn àlè mọ̀. Bùkátà rẹ tó o bá mọ̀ pé o lè gbé, òun ni kó gbé. Má gbé ju bùkátà rẹ lọ. Má ṣe ju ẹ̀mí rẹ lọ. Ṣe bí o ti mọ̀. Bọ́n bá bu ọ jẹ́ kí wọ́n bu ọ. Bọ́n bá fojú mọ́ ọ jẹ́ kí wọ́n fojú mọ́ ọ. Ilẹ̀ rẹ ò tí ì sú o. Ayọ̀ tìẹ náà ń bọ̀ ní ọjọ́ kan. Ṣùgbọ́n tó bá lọ torí pé lágbájá tàmẹ̀dù bí ì bá wọṣọ wọ́n ó bu mi ni. Jẹ́ kí n sọ fún ọ. Èébú tó fẹ́ kọ́ ni láàárọ̀ ni, ó padà gbá lọ́jọ́ alẹ́. Àbùkù tó ń kọ́ ni, ó padà gbá. Ní godó ni wọ́n tẹ̀ fi ràn fún wọn, wọ́n fi wọ́n fún wọn. Bọ́ bá lọ torí ẹnìkan tàbí ẹni kejì torí pé wọ́n bu ọ, ó wá lọ kíra ẹnu gbèsè. Mo fẹ́ kí n sọ fún ọ, gbogbo ará àdúgbò wọ́n padà fọ́ lórí rẹ ni o. Ṣe bí o ti mọ̀.
ṣe bí o ti mọ̀. Ibi Ọlọ́run bá tù ọ́ sí ni kó tóra rẹ sí. Ẹni Ọlọ́run fi hàn fún ayé kò ṣòro o, ṣùgbọ́n Ọlọ́run ò fi ọ́ hàn ló wá ń pè èmi ní èmi rè, èmi rè, èmi rè. Ó fẹ́ tẹ́. Lágbára Ọlọ́run èmi ò ní tẹ́. Láyọ̀ lèmi àti ẹbí mi wà. Bí mo ti mọ lèmi ń ṣe. Mi ò ní torí ẹnìkan kí n máa wá ṣe fáàrí kọjá. Ẹ jẹ́ ká máa wò ó bí tí àwọn bàbá wa, àwọn ìyá wa ti ṣubú. Ṣé ipò tí bàbá rẹ wà, ṣé ipò tó dára ni? Ipò tí bàbá, a ti ẹ̀ dúpẹ́ pé bàbá tiwa ti lọ. Ṣùgbọ́n kó tó lọ, ṣé ipò tó dára ni? Ṣé a lè rí àwòkọ́ṣe lára, a lè wo àwòkọ́ṣe lára wọn? Àwọn ìyá wa, màmá tó bí wa lé ayé, ǹjẹ́ a lè wo àwòkọ́ṣe lára wọn? Ibi wọ́n ti ṣubú, ẹ má jẹ́ ká gbìyànjú káwa náà tún ṣubú ń bẹ̀ ni. Ibi àwọn òbí wa bá ti kọsẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú kí àwa náà má kọsẹ̀ ń bẹ̀ ni. Ẹlòmíì lárúgbó ọjọ́ ní ìṣẹ̀ ń wáṣẹ́ tí ó ṣe. Lágbàlagbà ẹlòmíì ti ní ju 60 lọ, 60 ans, ẹlòmíì ti ní 60, 70, ìṣẹ̀ ń wáṣẹ́. Àwọn ọmọ dẹ̀ ní wọn ò ríṣẹ́ kan ṣe. Ẹ rí pé ó yẹ kí àwa náà àwọn ọmọ náà ká gbọ́n, ká tapá mọ́ṣẹ́, ká mọ ọmọ ní tá à ń ṣe. Òun ni ìwọ ọmọ náà ti ráwọ́lé o. Kò sí iṣẹ́ kan, kò sí òwò kan. O sì fẹ́ ṣe fáàrí, o sì fẹ́ ká ayé rí ọ. Ẹni tó lówó láyé ń rí, ẹni tó lówó láyé ń rí o. K'Ọlọ́run dákun, kò ṣe wá lólówó o. Bá a bá sì ti lówó, ẹ jẹ́ ká ṣe bá a ti mọ̀. Dandan kọ́ lówó, ṣùgbọ́n dandan ni ikú. Dandan kọ́ lọ́mọ, ṣùgbọ́n dandan ni ikú. Ká wá mọ̀ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé. Alágẹmọ tí ń rìn pẹ̀lẹ́ ń kú. Bèlèntí ọ̀pọ̀lọ́ tí ń fi ra rẹ̀ jinlẹ̀. Ṣé pẹ̀lẹ́ o? Tó bá kọ̀ tó ò bá gbọ́, ó kù ẹ pọ̀ Ọlọ́run. Èmi ń tèmi o. Mi ò gbìjọra mi lójú. Ìwọ̀nba t'Ọlọ́run bá ṣe fún mi, mò ń ṣe Alhamdulillah. Ó dìgbà. Ẹ bá wa pín fídíò yẹn káàkiri àgbáńlá ayé o. Lórúkọ Jésù bẹ́ẹ̀ tí ń pín. Èrè ńlá ni ó jẹ́ títí náà o. Ẹ ní fojú sọkún ọmọ, ẹ ní fojú sọkún aya yín, bẹ́ẹ̀ ni ẹ ní fojú sọkún ara yín. Ẹ ní di ẹni tí a ń tì mọ́lé o. A ò ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ayọ̀ ní títí wa o.